ààrẹ tinubu sọ fún wa pé adeleke lòun fẹ́ nípò gómìnà ọ̀sùn oyetola ló yarí ògúnbíyí táṣìírí ọ̀rọ̀. Olùdíje fúnpò sẹ́nitọ̀ lẹ́kùn ìdìbò ìwọ̀-oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Dókítà Akin Ògúnbíyí ti sọ pé ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti fìgbà kan rí sọ fún àwọn pé òun kò retí olùdíje fúnpò gómìnà kankan láti inú ẹgbẹ́ òṣèlú náà. Nínú fọ́nrán fídíò kan tó ń lọ káàkiri lórí ìtàkùn ayélujára ni ọkùnrin ọ̀hún ti sọ pé ààrẹ Tinubu ní orúkọ ẹnìkan tó ń jẹ́ Démọ́lá lòun retí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí àwọn sì nígbàgbọ́ pé gómìnà Adeleke ní Tinubu ń tọ́ka sí. Olùdíje fúnpò gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ṣàlàyé pé lásìkò ìpàdé kan tí gbogbo olùdíje fúnpò gómìnà nígbà náà ṣe pẹ̀lú Tinubu ni ààrẹ ti sọ pé òun ṣe ìpàdé pẹ̀lú Adémọ́lá nítorí òun nìkan lòun rò pé ó lè mú nǹkan dẹ̀rọ̀. Ògúnbíyí ẹni tó sọ̀rọ̀ ní èdè Yorùbá ọ̀hún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ààrẹ Tinubu ṣàlàyé pé Alhaji Gbóyèga Oyètọ́lá ló kọ́kọ́ sọ pé òun yóò díje fúnpò náà ṣùgbọ́n ìṣẹ́gun fún ẹgbẹ́ òṣèlú APC ní wọ́n ìgbà tí ó bá ti ṣetán báyìí. Dókítà Ògúnbíyí ló fi èròǹgbà rẹ̀ hàn láti dupò sẹ́nitọ̀ níwájú àwọn àgbààgbà àti lámẹ̀tọ́ ẹgbẹ́ ọ̀hún nílùú Ìwó lọ́jọ́ Friday tó kọjá yìí.